àṣírí mi rèé o, àṣírí mi tún rèé ní pọ̀rọ̀ Portable. Ẹ wo, ẹ jẹ́ ká sáré wo fídíò yìí. Akọrin kan tí wọ́n ń pè ní Portable. There's a music artist called Portable. Ẹ̀yin alábìyamọ ayé. You parents of this world, Ẹ̀yin ìyá. you mothers, Ẹ má wo ọmọkùnrin yìí kó máa kú lọ o. don't allow this boy to die like Ẹ má that. wo ọmọkùnrin yìí kó máa ṣìnà lọ o. Don't look at this boy and Ẹ rántí pé ọmọdé yìí sọ wípé. remember this boy Ó said wà ní 13 years tí màmá òun ti kú. that it was 13 years that he lost his mother. Ẹ wá wò ó. And look at him, Ọmọ ológo. a glorious Ọmọ tó boy ń gbógo Nàìjíríà dìde. that is even uplifting the glory of this Ọmọ tó ń country, kọrin káàkiri àgbáyé. that is singing all over the world. Ẹ wá wo ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. Look at what he's saying. Ó lọ ń fi Fanta àti ọṣẹ ó lọ fi ń wẹ̀ lódò. He was bathing with Fanta and soap. Ó lòun Zazu. He said he's Zazu, Òun ṣe oògùn. that he's doing Ó charm. lòun ṣe oṣó ilẹ̀. He will do some charm. Ó fẹ́ That ìyàwó ọba. you marry the wife of a king. Ìwọ fúnra ẹ̀ náà ló tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ìyàwó ọba. By sọ̀rọ̀ yourself, sẹ́nìbọ̀dì. you now started insulting your wife. Ṣé ojú lásán ni? Is this thing normal? Ṣé gbogbo ọ̀rọ̀ tọ́mọ yẹn ń sọ sójú All lásán ni? this thing is saying, is it normal? Ẹ̀yin ọkùnrin. You men, Ẹ̀yin obìnrin. you women, Ẹ má rò pé ọmọ yẹn mọ ohun tó ń ṣe o. don't think he knows what he's doing. Kò mọ ohun tó ń ṣe. He knows not what Gbogbo he's ẹ̀yin doing. tẹ́ bímọ tẹ́ fẹ́ káwọn ọmọ yín jẹ́ If ológo you have ọmọ. children and you want your children to be glorious, Ẹ wọlé àdúrà àti ọmọ yẹn. please support this boy with prayers. Ẹ̀yin alábìyamọ. You mothers, Ìyá ọmọ náà ti kú. the mother of the boy is Ẹ̀yin tẹ́ wà dead, láyé lẹ jẹ́ ìyá ọmọ and yẹn. you that women are alive are his mother. Ẹ wọlé àdúrà àti. Please encourage him with prayers. Tó ń ṣe kí n sojú lásán. All the things he's doing is not normal. Ọ̀rọ̀ ńlá ni bàbá yìí sọ. Ọ̀rọ̀ ńlá ni bàbá yìí sọ. Ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni. Sẹ́rí ojú ọmọ ológun rí ní ayé yìí. Ọmọ ológo, kọ́mọ ológo kó tó nàgà mú ògo ẹ̀ tàbí láti rákòrò débi ògo ẹ̀ kò easy o. Kò easy o. Ṣé wọ́n lẹ́yìn ìgbà tó bá wá tẹ̀sí tó wá débi ògo yẹn tán àti wá rí ògo yẹn lò iṣẹ́ ni o. Iṣẹ́ gidi ni o. Àti jẹ́ kí ògo yẹn pẹ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ gidi ni o. Láti sọ àfihàn pé mo fi máa ń sọ fún àwọn ìdílé kọ̀ọ̀kan pé kì í ṣe ìgbà tọ́mọ ológo yẹn bá sọ ẹ̀mí nù tó máa ń wọ àwọn ilé kan bí ẹnìkan lówó nílé wọn ẹni ẹ̀jẹ̀ máa ń ṣe fún wọn o. Àìní rí kankan kó tiẹ̀ gbà wẹ̀rí pé ọ̀dà lágbájá tó wà nílùú òyìnbó tó máa ń sẹ́nu sí mi jẹ́ ń gba ọjọ́ mẹ́ta fún kó má kú òjijì tàbí kó má ṣàìsàn tàbí kó má rogun àkóbá. Bọ̀dá mi tàmẹ̀dọ̀ tó wà lẹ́kọ̀ọ́ tó ń sanwó skul mi tàbí tó ràn mí lọ́wọ́ yìí jẹ́ ń tẹ́ gbàwẹ̀ fún rírí ìdílé kankan. Tàbí ìyá alágbájá ládùúgbò tó ní ẹnìkan sádùúgbò ẹ̀ tó tẹ̀ máa ń nawọ́ fún lẹ́nu kankan lẹ́kọ̀ọ̀kan tẹ́nìyẹn bá gbé mọ́tò kọjá pé ẹgbà mà nílé wọn káàtẹ̀ jẹ́ ẹnu orí òkè fún o jẹ́ ìsìn sọ̀rọ̀ ọjọ́ kan fún ṣùgbọ́n ẹ jẹ́ kí olóde ẹnìyẹn ṣaláìsí. Ẹ máa gbọ́ ayé àwọn bàjẹ́ o orí àwọn burú o aláàánú àwọn ti lọ o. Kí ló dé tẹ̀ protect aláàánú yín? Kí ló tẹ̀ protect aláàánú yín? Kí ló tẹ̀ fi àdúrà ran aláàánú yín lọ́wọ́? Kí ló tẹ̀ fi àdúrà ran àwọn ológo ilé yín lọ́wọ́? Ìwé ló ń ṣẹlẹ̀ sí Portable yìí. Lára ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ lábẹ́ Portable mà sá. Kí ló dé tẹ̀yin náà ò tiẹ̀ lè gbà gẹ́gẹ́ bí iṣẹ́ pé ìkókó ọbẹ̀ yín ò gbọ́dọ̀ fọ́ kẹ̀tẹ̀ máa fàdúrà ran ọmọkùnrin yìí lọ́wọ́? Ẹ jẹ́ sọ̀rọ̀ kan nínú ìwé ẹ̀sìn àwọn apostoli orí ìkejìlá ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Bíbélì yẹ kó pé wọ́n fi Pétérù ó ní ó sì ṣe ní ìgbà kan ó ní Hẹ́rọ́dù sì náwó ẹ̀ láti pọ́nni lójú nínú ìjọ. Nínú chapter yìí ó jẹ́ ká mọ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ sáwọn kan ó ti fi àwọn kan sínú túbú kó tó kan Pétà. Nígbà tó yá ó wá mú Pétérù ó fi Pétérù náà sínú túbú. Pétérù gbàdúrà o akọni nínú àdúrà o ó gbàdúrà ṣùgbọ́n àdúrà ò ṣe kí ni kò gbà torí ó ti rẹ̀ gbàgbé Bíbélì wa ń tẹ̀sán ẹgbẹ́ bí verse 7 or verse 6 down ó ní ó sì ṣe àwọn ìjọ sì ń fi ìtara gba àdúrà fún mo wá ibi ẹ̀yìn nínú Báíbù mo wá fagi sábẹ́ báyìí àwọn ìjọ ń fi ìtara gbàdúrà fún nígbà tí àwọn ìjọ wa bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ìgbé wọn wá lọ òkè tọlọ́run lọ Ọlọ́run wá rán áńgẹ́lì ẹ̀ wá láti wá gba Pétérù sílẹ̀. Ó túmọ̀ sí pé ká ní àwọn ìjọ yẹn ò gbàdúrà fún gbà yẹn ó máa rẹ̀ sínú túbú yẹn ni tọ́lọ̀ tẹ́tẹ́ lè bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. So ẹ̀yin tí Portable ń ṣe fún ló yẹ kẹ́ gbókẹ́rẹ́ bí ìjọ àsìkò yìí fún yálà nínú ìdílé ẹ̀ ni yálà ládùúgbò ni yálà nínú ìlú ni yálà nínú ìgbà tó ó sọ́gbà pé òun tún mọ́sálásí wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kọ́ ló ń tún mọ́sálásí yẹn ṣe irú ẹ̀yin tẹ́ wà nínú mọ́sálásí yẹn ẹ̀yin bàbá yẹn ẹ̀yin náà ẹ̀ jẹ́ gbókẹ́rẹ́ bí ìjọ fún ẹ má yẹ kí ìjà yẹn gbé lọ àròkọ ọ̀rọ̀ yẹn bàbá yẹn pa fún yín tó sọ pé ẹ̀yin abiyamọ ẹ dìde lórí ọ̀rọ̀ Portable ẹ fi àdúrà ràn lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá tẹ̀ jẹ́ wípé ìmọ̀ràn lẹ ní láti fi ràn lọ́wọ́ ẹ pè é jókòó
ẹ fi ọ̀tún ayé hàn, ẹ fi òsì ayé hàn. Ó ti mọ ọ̀tún ayé ọ̀rẹ́ ti pọ̀ kò mọ̀ òsì ayé. Ẹ fi òsì ayé hàn. Ọ̀tún ayé tó mọ̀ gan kò tí ì mọ̀ dáadáa. Ẹ fi òsì ayé hàn. Ẹ jẹ́ kó mọ̀ wípé ayé ní kọ̀rọ̀, ayé ní gbangba. Ẹ jẹ́ kó mọ̀ wípé báyìí lọ́rọ̀ ní ayé rí. Bàbá ò ní òye yẹn tiẹ̀, onífàájì bàbá ẹ̀. Dáhùn sọ pé ìgbà tí ẹ̀gbọ́n mi kan sọ̀rọ̀ ní àná, blogger làwọn náà wọ́n pe máyè ní ẹlẹ́yẹlé, máyè. Làwọn bá sọ fún mi pé àwọn àgbà mi ìkírà àgbà fún o, bọ́ a sọ̀rọ̀ débi ọ̀rọ̀ kan, wọ́n náà àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ fáwọn. Wọ́n ní ǹjẹ́ mọ̀ pé Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ẹ̀sọ́ ìmọ̀ràn ìgbà lọ́wọ́ àgbà, rọ́pò àgbà ló sì rán ìdàgbà. Ọ̀pọ̀ àgbà ni wọ́n mọ̀ pé òsì ayé wà, tó pọ̀ tún ayé gan nìkan làwọn mọ̀. Ìrẹ́ni bẹ́ẹ̀ báwọn ọ̀sẹ̀ fẹ́ gba ọmọ kékeré nímọ̀ràn. Ara àwọn àgbà tó mọ ọ̀tún ayé tó mọ̀ òsì ayé bàbá Portable fàájì nìkan ló mọ̀. Ìrẹ́ni bẹ́ẹ̀ kò sí ìmọ̀ràn kan tó fẹ́ fún yàn. Ara àwọn tó dàgbà lọ́dọ́ orí tó bàbá Portable yẹn tí wọ́n mọ ọ̀tún ayé tí wọ́n dẹ̀ mọ̀ òsì ayé. So ẹyẹ tí ẹ mọ̀ wípé ìmọ̀ràn nìkan lè ọ̀fà àbọ̀bọ̀ yìí, ẹ lè pé ẹ bá sọ tọrọ kò ní ìyàmọ́ ayé yẹn lójú ọsílẹ̀. Ó lè jẹ́ ẹ̀yin tí ẹ jẹ́ tọrọ tẹ́ jẹ́ bí pásítọ̀ wòlíì ọ̀ àfà ẹ lè sẹ́yìn spiritually you can cancel him. Ẹ tẹ́lẹ̀ jẹ́ ọ̀mọ̀wé láwùjọ wa Portable fi bẹ́ẹ̀ kàwé lọ títí ó kí ni yẹn reflect nínú ìwà ẹ̀. You too can cancel him. Ẹ̀yin tí ẹ jẹ́ wà ní line orin ẹ má tẹ́ jùlọ tó ti bú dáadáa you can still call him back. Kẹ́dẹ̀ pé jókòó kẹ́ cancel ẹ̀ pé bí ilé ayé ṣe lè ẹ jọ mo bẹ̀ yín ni. Ẹ̀yin náà mọ ipò táwọn ọmọ yín máa dé lọ́la. Ẹ mọ ipò tí àwọn ọmọ yín máa dé lọ́la. Ọ̀rọ̀ ẹni bàbá yín sọ. Ẹ̀dẹ̀ yẹ ká fi ọgbọ́n digest. This is Ade Omade Ire. Bye for now. Ade Omade, advocate for the masses.